Ṣé bẹ́ẹ̀ mọ̀ Saamu? Alájọ bẹ́ẹ̀ ni. Mo bá wo ewúrẹ́ kó jíire lóko ilé o. Tó bá wa rẹ̀ sà kó jíire ní sàárẹ̀. Bọ́kọ wa. Ọkọ ẹbí ti báwo gan? Kí ló sọ gan? Ọkọ mi. Ọkọ yín bí ti báwo? Àbọ̀kọ tèmi. Ó dàbí pé orí ẹ̀yin méjì ti dàrú. Láyé! Má sọ pé orí mi dàrú. Ó ti wá lẹ́wà gan. Ṣá lè máa rúnra. Lọ́yọ̀ Saamu wá fún ẹ̀pù ní Saamu. Màá fẹ́ yàwó tó 200 ọlọ́run. Òrómọ dẹ̀ mi láyé Solomoni. Kí ló ṣe? Mo ṣe white rice, mo ṣe ẹ̀fọ́ àti ẹ̀bà, mo wá ṣe fried rice pẹ̀lú. Èmi ló ṣe plaid rice fún. Ó ti gòkè gógóró, Olúwa ló fẹ́ wá. Ó ti gòkè gógóró. Ẹ máa ra gbogbo ẹbí ẹ̀ pa. Mo lọ́wọ́ bọ̀ lọ́ọ̀gùn. Owó àtòògùn tó fún mi má gbà lọ́wọ́ mi. Ohun tó dẹ̀ fún mi tí mo fi ń ṣọkọ àwọn ọmọge má gbà lọ́wọ́ mi ọlọ́wọ́. Kẹ́ẹ̀fì ayé bẹ̀mí ń wò ní gbọ́. Orí ẹ̀ ò pé gbogbo oúnjẹ tó kúkú sè. Ọkọ ò jẹ́. Bẹ́ẹ̀ sọ ẹ lọ sọ fún lójú tó wáyé ní wá ṣe. Kóró wẹ́lò, kóyìn má kùn. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Bí ọmọ bíbí bó ṣe jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ náà ni gbòǹgìlà náà sí gbòǹgìlà bẹ́ẹ̀ náà ló jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run. Èèyàn dẹ́ mọ gbòǹgìlà ó mọ̀ lójúra wọn lọ. Wàláì tí bá lo gbòǹgìlà mi fún ẹ. Omi wọ́n ní ọmọ yọyọ làǹbádí ayé sórí Taofika bí mo ṣe sọ fún Taofika títí náà nìyẹn kò gbọ́ mi. Ìgbà tó máa yá tó máa di pé Taofika tó máa di pé bóyá òun márì tí Taofika bá rí tí bá kí ẹ̀ mọ́lẹ̀ wà á kọrin pé ẹ̀bà mi gbéga o. So I'll see you later, sir. That's okay. All right. Have a nice day, sir. Ẹ̀bùn tó wà láyé mi ni ẹ̀bùn mẹ́sàn-án ló wà lára ẹ̀bùn tó wà ní kéèyàn ní ẹ̀bùn bó ṣe lè bímọ lára ẹ̀bùn. Kí ló ṣe bí? Deborah cut phone. Mr. Deborah cut phone. Kí ni nǹkan tí ò ń ṣe ní orí mọ́tò yìí? Ẹ wò ayé bá ń ṣe èèyàn kò síbi tí ò ti ń bóyá orí burúkú ló ń bá mi jà. Kí ni nǹkan tó. All right, sir. Ẹ sà, mi ò gbọ́ kí mọ́tò yín ṣe kò sí problem. Doctor, stay out of this, okay? Ẹ bá jẹ́ kó stay out of this. Doctor! Tẹ́ ẹ bá stay out of this, má stay out of this world. Mo máa bá yé mi jẹ́ owó sójà mo kó sí mi mo kò rí mọ́tò sójà mo jẹ́. Nobody should go outside. There is something happening outside, okay? Kí ni nǹkan tí ẹ̀ ń ṣe lórí mọ́tò yìí sẹ́? Mo fẹ́ fọ mọ́tò yìí. Sir! Mo fẹ́ fọ ni. O fẹ́ fọ mọ́tò. Mo fẹ́ fọ mọ́tò ni. O fẹ́ fọ mọ́tò yìí. Mo fẹ́ fọ ni mo yẹ jókòó tó rẹ̀ mo ní kó dọ̀tí gbà tí mo jó oṣù sínú mo á fẹ́ fọ. Mi ìbẹ̀ tó ní mo fẹ́ fọ. Allow him. Ọkọ rẹ sà. Wo ìwọ gbé chair mi fún mi. Ṣé àṣìbí? Mo fẹ́ fọ mọ́tò yìí. Mo fẹ́ fọ mọ́tò yìí. Ṣé mo fẹ́ fọ ni? Mo fẹ́ fọ ni. Ẹ jẹ́ kó fọ. Mo fẹ́ fọ mọ́tò yìí. Ẹ jẹ́ kó fọ. Ẹ jọ. Fóònù mi dà. Bí ti bá ti fọ mọ́tò tán wọ́n lè máa lọ ẹjọ́ torí ọ̀nà ẹja níbí. Ìgbà tí sójà ló pa bàbá Kúdí. Ẹjọ́ torí ọ̀nà ẹja níbí. Ó kú ní rélùwé ni wọ́n gbá létí ni àwọn sójà ló gbá létí olómi kú dánú ẹjọ́ ẹ má gbà mí létí.
ẹjọ́ bá fọ gbogbo mọ́tò yìí bá fọ fẹ́ fọ mọ́tò tẹ́lẹ̀ ni ẹjọ́ bá dọ̀ mí rárá ẹjọ́. Mo fẹ́ fọ ni. Ẹ wọ ara mi mo tún sí gan. Ṣèbó fẹ́ fọ ni. Bẹ́ẹ̀ni. Ẹ fọ. Ṣé mi mọ̀ bóyá mo lè ro mi nínú hospital bíi. Allow him. Ìwọ ní kí lòrú méjèèjì jẹ́lẹ̀ yà mí lé. Èlé. Ẹ̀bẹ̀ kélé bàbá tó yí jẹ́ torí bọ́tì. Mo tún kẹ́kọ̀ọ́. Gbégó. Ẹjọ́ mi mọ̀ bóyá mo lè ra oúnjẹ bí ibẹ̀ fi omi lásán fọ̀ kékeré ránṣẹ́ lọ́dọ̀ ìyá tó wà lọ́kọ̀ ẹ̀. Sir. Allow him. Ọkọrẹ sá. Ayé mi ti bàjẹ́. Mo ti kú kíkú tó dé ayé mi ti bàjẹ́. Gbogbo nǹkan tí mo ń béèrè allow him. Allow him, just allow him. Tí bá ní mo fẹ́ lọ kú kọ́ ẹ bá ní allow him. Ó dà. Mr. Man, go. Ó dà, mo fẹ́ lọ kú. Mr. Man, go. Mo fẹ́ rọṣẹ́. Ẹ fẹ́ rọṣẹ́. Ẹ̀yin àgbàlagbà báyìí kí ló ṣe yín tẹ̀ ń sunkún? Ìwọ ọ̀rọ̀ wo ló sọ? Ṣarúgbó kì í sunkún ni àbọ̀rọ̀ òṣì wo ló sọ? Òwò fún mi lọ́ṣẹ́ jọ. Mo rò kò rí ẹ ti dàrú irú ọ̀ṣẹ́ tó bá wù ẹ́ fún mi jọ. Owó ńkọ́? Owó ló bẹ lọ, èmi ò lówó. Ẹ ṣe mọ sọ pé ẹ lówó lọ́wọ́. Ẹ wá ra nǹkan ẹ̀ sọ pé ẹ lówó lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gan-an? Mi ò lówó. Ẹ ṣe mọ sọ pé ẹ lówó. Mi ò lówó òrìkú lẹ́yìn mi ni o tún bèrè owó lọ́wọ́ mi kí o fẹ́ kú kú òró ni. Ó dàbọ̀ o, Ọlọ́run á bá yín yanjú ìtọ́ ìṣe yín o. Mo rò pé lè ṣubú àgbàlagbà bẹ́ẹ̀ tó máa sunkún. Inú orí nǹkan tó wà lẹ́yìn, orí sójà lẹ́yìn ẹ̀. Àti ẹ ti bá a nìyẹn. Ṣé tó ń ṣe tán bẹ́ẹ̀ kó wá bá mi fún mi? Jẹ́ kó máa lọ. In these premises. Sir, at your daily permission, sir. Perfectly clean, sir. Perfectly clean. Okay. Stop there. Arákùnrin, mo wá síbí báyìí, mo wá rí èèyàn. Ẹni yẹn sì mí jáde, my doctor. Mo wá jáde, mo rí ẹ lórí mọ́tò mi. Àbí? Kí ló ń ṣe lórí mọ́tò mi? Orí mi ti burú, ayé mi ti bàjẹ́. Abiyamọ ayé ẹgbàá mi mo ti dáràn. Ṣé o mọ̀ kí mi ò bẹ sọ̀rọ̀ látàárọ̀? Láti 30 minutes ago ẹ béèrè kankan lọ́wọ́ mi tí mo fi lọ pọ̀ mi tí mo fi lọ rọjẹ tí mo fi fọ mọ́tò tí mọ́tò fi rí báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ tí wàá béèrè pé kí ni mo ṣe lórí mọ́tò. Arákùnrin, kí ló ń ṣe lórí mọ́tò mi? Mi ò lè parọ́ fún yìí bẹ́ẹ̀ ṣe ní bíbú ìjà tó yìí bí o ti bímọ tó fáì gbogbo ọ̀rọ̀ ni mo wá wọ́pọ̀ tó fáì kí lè bí ìwà fẹ́fẹ́ Deborah pé kí Deborah lè bímọ fún mi ẹ jọ̀rọ̀ ọmọ làṣọ bí tí mo fi wà kárí dèwe. Ẹ jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa bímọ. má ṣe máa bímọ. Officer, handcuff him. Màá ní kọ́ sáré yìí kọ́kọ́ ẹ̀sìn. Come, sir. How are you? Is Sir, you're welcome, sir. How are you? Kí ló dé o dẹ̀ fẹ́ fóònù pa mí, kí ló ṣẹlẹ̀? O lọ bí tó fẹ́ lọ mọ́ ni. Wọ́n ní apparently woman aláìní kan ṣe tó ń dá parí oṣù ni. Ó kàn ṣàdédé pé òun cancel ẹ̀ à lè lọ mọ́. But the truth is that ó fi pay mi ni. Because tèmi àti ẹ̀ bá jọ lọ, ó máa kàn mí lójú kò ní jẹ́ kí n rí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe so. In other words, o lọ mọ́lé ni. No. All right, let's go. Sir. Yes. SCP tó wà lẹ́yìn bùtù ńkọ́? That mad guy. Yes, sir. Akela. Yeah, Lock him up. All right, sir. Ẹranko burúkú ni. Mo fẹ́ kọ́ ẹ lọ́gbọ́n. Mo fẹ́ jẹ́ kó mọ̀ wípé èèyàn máa ń kẹ́kọ̀ọ́ nílé ayé ni. Bóyá wàá fẹ́ lè bá lock it up for 2-3 weeks. Then wàá mọ̀ no, he's a madman. Like mad guy.
Madam ẹ kọ́ ọjọ́ mẹ́ta. Ẹ jọ̀ọ́. Mo ti wò yín láti inú mọ́tò. Mo ti wò yín ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Madam ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Ibi ọjọ́ mẹ́ta bíi ti báwo níbo lèmi àti ẹ ti mọ́ra rí. Madam ẹ wojú mi dáadáa. Ẹ wojú mi ẹ mọ̀ mi. Mo mọ̀ yín dáadáa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Honey, kí ni nǹkan tó ṣe? Ẹ lọ kó ní bọ̀bọ̀ yìí náà. Ṣé mo ṣe kó lọ́dọ̀ dókítà? Dókítà sì mi jáde. Tí dẹ̀ máa rí báyìí, gbà fi bí ọ̀bọ. Ó kàn jókòó sórí bọ́nẹ̀tì mọ́tò ni. Wow. Kò wá ṣe pé jókòó nìkan, ó tún wá forí ti windscreen. Ó dẹ̀ receive call, ó dẹ̀ rẹ́rìn kàkàkàkà. Are you okay at all? Oh, apparently he's not okay. Ó lè lọ fẹ́ jà. Kí ló ṣe ń bẹ̀? Mo gbà fẹ́ ni. Ó gbà fẹ́, wàá gbà fẹ́ lórí mọ́tò onímọ́tò. Òwò kí ni. Ó ń gbàtẹ́gùn ṣe fàájì. Lórí mọ́tò tí ò kì í ṣe tiẹ̀. Oh yeah, apparently you are crazy. Ó ní láti wà locked up. Ọ̀gá lè máa bú mi, ọ̀gá lè máa sọ̀rọ̀ kó máa bínú, ẹ̀yin ẹ má bínú. Ẹ̀yin ò lè bínú o, ẹ̀yin ò lè bínú, ẹ rántí mi dá ti mọ́ra o. Èmi mọ̀ ẹ́. Adá lè bínú sí mi, ẹ lè bínú sí mi. Ṣé àbójú mi ìbọn ni? Ẹ bá ẹ wọ tẹ bá jẹ́ kó gà change mind wọ́, tọ́ bá lọ gbá mi létí tí mi ò lọ gbọ́rọ̀ bọ̀ àmì tó ní mi lọ yìí. Màá tọ́jú rí o. Èmi mọ̀ ẹ́ rí, níbo lèmi àti ẹ ti pàdé rí. That's okay, baby. That's okay. Akola! Sir! Lock him up! Now! Oh, better. Now! Excuse me. And lock him up, boy, man. No. Go. Lock him up! Move it! Tó bá padà change mind wọ́ bàbá. Let's go in. You are crazy. Kí ló fẹ́ bàjẹ́? Ṣé o mọ̀ pé mo burú gan? Mo mọ̀. Ó mọ̀ dáadáa. Tó bá jẹ́ pé ìgbà tí inú máa ń bí mi ni, bàbá yóò ní délé o. Mo lè ti pa. Nǹkan tó ń ya èmi náà lẹ́nu nìyẹn. Pé kí ni reason tó ṣe wá gbé wálé ilé ẹ. Láti over 30 years tí mo ti ń ṣiṣẹ́ tí mo ń ṣe yìí. Inú movie tí àwọn Yorùbá máa ń ṣe tí n bá jókòó tí n bá ń wò ni mo ti máa ń rí tí wọ́n máa ń sọ pé kinní kan àmì ara sọ àwọn ara àwọn dìde jẹun. Mi ò rí rí o, mi ò dẹ̀ experience yẹn rí. Bọ́ ìgbà tí mo rí bọ̀bọ̀ yẹn àmì ara sọ mí. Orí mi dìde gan-an, ara mi dìde gan, orí mi wá wú. Wọ́n wò pé there is something peculiar about this guy. Ìdí tí mo fi gbé wálé nìyẹn. Wàá rí kí mo sọ pé mo gbọ́dọ̀ ná. Mo fẹ́ ní sùúrù dìgbà tí máa wádìí kí ló ń ṣẹlẹ̀, kí ni connection yẹn between myself and that guy. That's all. Well, honey, ó possible kó rí ẹ dìde, kárẹ̀ ẹ dìde. Oh, possible. That's not far-fetched. Because bọ̀bọ̀ tèmi rí yẹn, bí wèrè ni bọ̀bọ̀ yẹn. Tí yàn bá rí wèrè normally on a norms, kò kàn pàdé wèrè báyìí. Orí ẹ máa dìde, ara ẹ máa dìde ni. No. Tí ẹ bá pàdé wèrè, ayẹyẹ máa já ni. Mo ti rí wèrè tó lé 200. Mo ti bá wèrè wọ mọ́tò. Mo ti tíṣà mi kan wà tó pé wèrè ni. Mo ti bá wèrè gbélé rí. Orí èèyàn ò lè di ayẹyẹ máa já pé kó má ṣàyàn ládàá ni. You understand? So bọ̀bọ̀ yẹn ò kì í ṣe wèrè sẹ́. There is something about that guy tí o ti tó wà mysterious tí o ti yé mi. Ṣùgbọ́n tó insist pé òun mọ̀ ẹ́, òun máa táṣìírí, òun máa sọ nǹkan kan yẹn sọ fún mi ṣé wà àti ẹ̀ mọ́ra. Oníjọ tó bá jẹ́rẹ́ ni kò stop ẹ̀. Adẹ̀ ń sọ, àtúnṣọ, òdẹ̀ ń sọ. Ibo lèmi àti ẹ̀ ti mọ́ra rí. Where will I know that guy from? Ṣé irú èèyàn rọ̀dọ̀rọ̀dọ̀ bẹ́ẹ̀ yẹn? No, me like ẹ̀. Kí ló fi mí pè? I don't know him. I don't know that guy. It's okay, baby. It's okay. Tí o bá sọ pé o mọ̀ rí, máa wo bí má bínú. I'm so sorry. Sórí mi ìfẹ́ sọ lójú àwọn ọmọọṣẹ́ mi kó wọ́n dà pé mo ń embarrass ẹni. But now tèmi àti ẹ̀tìjọ́ sọ pé o mọ̀ rí, that's okay. Then mo fẹ́ bẹ́ẹ̀ má jẹ́ ká sọ ọmọ náà léyìí. Is that okay? I'm so sorry, baby. Sori pé mi ò fi àjẹ́, sori pé tó orúkọ ló bá, o ti believe pé ọwọ́ mi ti bà mí, àwọn sójà ti gbé mi, wà á ti rò pé báyìí náà ojú ọ̀tún á ti fọ́, ẹ̀sìn òsì ẹ̀ á ti lọ. But there's something tí mò ń rí tó ń kọ mí lóminú tó ń click láàrin èmi àti ẹ kò tí yé mi o. And that is the more reason tí mo fi keep ẹ. Nígbà tí o tún wá sọ pé o mọ ìyàwó mi, ó tún ṣe ń bá fún mi kí ni tó ń ṣẹlẹ̀ gangan.
má bínú ṣé wọ́n yìí sọ wípé àwọn ọmọ mi náà ni. Ọlọ́run rí rí. Wọ́n láwọn ò rí mi. Bẹ́ẹ̀ni. Ẹ wo ẹjọ́ bí mo bẹ́ẹ̀ fẹ́ ṣe ẹ bá mi arrange kébì àti wọ́n jọ meet bóyá nínú matrimonial bedroom yín ẹ yẹ kájọ arrange kébì àti wọ́n jọ wà nínú matrimonial bedroom yín àtẹ̀yìn fúnra yín náà kẹwàá bẹ́ẹ̀ o kọ́ á máa ń bá mi sọ pé àwọn ọmọ mi rí. Níbo ló ti mọ ìyàwó mi? Ẹ sà ẹ jẹ́ kí ni wọ́n fi sọ máa sọ lójú wọn ní mi fẹ́ sọ bí ìsìn kó lè níyì dáadáa ẹ jẹ́ kí. Ṣọ́dá kí ni kò pa ẹ́? Ẹ má jẹ́ kó pa mí ẹjọ́ tó lọ́ọ́ lọ́jọ́ kọ̀ọ̀kan tí sọ́ọ̀sì gbé bí tẹ̀gbọ́tà búrò lè ní àti yín bí wọ́n tó rà jọra ní ẹjọ́ tó lọ́ọ́ lọ́ọ́ ẹ má jẹ́ kó pa mí ẹjọ́ ẹ má jẹ́ kó pa mí ẹjọ́ tó lọ́ọ́ lọ́ọ́. Níbo ló ti mọ ìyàwó mi? Ẹ jẹ́ kébì àti wọ́n jọ ríra tábàjọ ríra ẹ̀ nílò wọn a máa ṣe. Ó wà mí rẹ́rìn. Pẹ́sà ó dàgbà tí ń bá máa ṣeré jù ẹ ká fọ́ ẹsẹ̀ kan. Máì náà ní ẹbí pé kó gé mi jẹ ló máa ń ṣe ọgbọ́n náà ní ẹjọ́. Like I said earlier, ọ̀rẹ́ lèmi àti. Mo fọkàn mi balẹ̀. Bí tẹ̀gbọ́n tàbúrò ni mo ṣe fún. Tí o bá rí ìyàwó mi, o máa sọ̀rọ̀. Máa sọ. Tó o bá rí ìyàwó mi tó o bá sọ̀rọ̀, mi ò ní pa ẹ́. Mo máa ní kó fi ọ̀bẹ láì sí méjì. Ètò pàmí náà ni ẹ̀mí mi máa wà sáìdì kan máa wà sáìdì kan. Exactly. Ẹjọ́ dúró náà ẹ̀ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Exactly. Mo fọ náà bẹ̀ yín jọ. But pending that time, ẹ fún ní ọtí tó bá fẹ́ mu. Yes sir. Ẹ fún lóúnjẹ tó bá fẹ́ jẹ. Àmọ́ tó bá sọ, màá pa ẹ́. Wọ́n ní kó fún mi lọ́tí àtóúnjẹ kí ló ń ṣe ẹ báyìí. Irú ọtí wo ló mú? Mi ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀wò wọ́n ní kẹ́ fún mi lọ́tí àtóúnjẹ. Mo Mo fẹ́ jẹun. fẹ́ jẹ́ òun ẹjọ́ Mo fẹ́ mu ọtí. ẹ̀bà ní kẹ́ fún mi ẹjọ́ ẹ̀bà àtọ́bẹ̀ ẹ̀gúsí. Mi ò fẹ́ tí inú ẹran ọ̀pọ̀ wọn ní kẹ́ fún mi àti ṣàkí. Sir. Ṣé wọn fìyà jẹ? Wọ́n fìyà jẹ mí o. Ṣé wọn fi pípa ẹ́? Wọ́n fún mi lóúnjẹ wọ́n gbé oúnjẹ wa gbẹ̀yìn kí ló fẹ́ ṣe ẹran méjì náà fi sí bẹ́ẹ̀ni fùkù kan abọ́ọ̀dì kan. In that case, tó sọ ni pé ẹran méjì yẹn ò tó ẹ. Mi sọ bẹ́ẹ̀ mo kàn ní ṣàkí àti fùkù náà fún mi ẹyọ kọ̀ọ̀kan. O kì í jẹ inú ẹran àbí? Máa ń jẹ. Ṣé kó fún ẹlẹ́ran tó pọ̀ sí? Tó bá ti Mọ́nà. rí wa. Ó lọ bí tó fẹ́ lọ mọ́ ni. Mo ṣe máa lọ. Ìgbà tí mò ń gbóhùn àwọn èèyàn ni mo ṣe bọ́ta wa. But baby, what exactly are you driving towards? What is this crazy man doing in my living room? You shut up! Shut up! What's up with you? When I say shut up, you shut up! Okay? Ìwọ, òní tó bá rí ìyàwó mi ló tó lè sọ̀rọ̀. Náà sọ̀rọ̀. Ẹ bọ́ ṣé ìsọ pé ẹ̀ ò bọ̀ mí náà ni? Ṣé ìtọ́jú ìbọn náà ni? Ṣó ń dí ẹ ni, ṣó ń ṣí ẹ ni, ibo lèmi àti ẹ ti pàdé rí. Èyí tí dojú mi náà mọ̀ ti jẹ́ mo jókòó tẹ́ ẹ mọ̀ mi tí mo jókòó síbi oríta mẹ́ta tẹ́ ń gbé mọ́tò yín bọ̀ tájọ́. Are you crazy or something? Èmi mọ̀ ẹ́ rí. Èmi mọ̀ ẹ́ rí. Oníkìrì gbogbo jọ́ọ̀tì àti eléyìí náà. Why is this crazy man saying he knows me? Níbo lèmi àti wèrè yìí ti fẹ́ pàdé rí? Ẹ gbá mi lójú. Má tó bá tún sọ̀rọ̀ má tún gbá ẹ lẹ́ẹ̀kan sí. That's okay. Robi, mo máa gbé lẹ́ẹ̀kan sọ́, máa gbé ní mẹ́rin instantly. Stop! Ó dàbẹ̀ ní pé kí èyí fìná sílé kó wa mú pẹ̀tró tó tóbi kó wá dà sínú ẹ̀. Máa dá ìtì ẹ̀. Ẹjọ́, ṣọ́ ìyàwó ẹ̀. Ẹ bá gbà mí létí. Ẹ̀yin sọ pé ẹnu mi rí. Ibo mo ti mọ̀ ẹ́ rí. Tẹ́ẹ̀dẹ̀ ti pa arákùnrin tẹ́ẹ̀ ti pa sáyé kọ́rọ́ fún ní ilé ẹ̀jẹ̀ wáyé o. Ó tún ti wà ń bí. Bó ṣe máa jókòó káàkiri lórí tàbí èṣù nìyẹn. Ó tún ti wà ń bí àbí. Ó ṣe mú. Kò ní dáa fún ẹ. Ṣé bẹ́ẹ̀ mọ Saamu? Alájọ bẹ́ẹ̀ ni. Mo bá wo ewúrẹ́ kó jíire lóko ilé o. Tó bá wa rẹ̀ sà kó jíire ní sàárẹ̀. Bọ́kọ̀ wa. Ọkọ ẹbí ti báwo gan? Kí ló ń sọ gan? Ọkọ mi. Ọkọ yín bí ti báwo? Àbọ̀kọ tèmi. Ó dàbí pé ọ̀rẹ́ mi méjì ti dàrú. Láyé! Má sọ pé orí mi dàrú. Ó ti wá lẹ́wà gan. Ṣáà lè máa rúnra. Sàmú wá fún ẹ̀pù ní Sàmú. Màá fẹ́yàwó tó tó 200 ọlọ́run. Òró mo dẹ̀ mi láyé Solomoni ni. Kí ló ṣe? Mo ṣe white rice, mo ṣe ẹ̀fọ́ àti ẹ̀bà, mo wá ṣe fried rice pẹ̀lú. Èmi ló ṣe plaid rice fún. Mo ti gòkè gógóró, Olúwa ló fẹ́ wá. Mo ti gòkè gógóró. Ẹ
máa ra ẹ̀ máa ra gbogbo ẹbí ẹ̀ pa mo lọ́wọ́ bọ̀ lọ́ọ̀gùn. owó àtòògùn tó fún mi má gbà lọ́wọ́ mi ohun tó dẹ̀ fún mi tí mo fi ń ṣọkọ àwọn ọmọge má gbà lọ́wọ́ mi ọlọ́wọ́ o. kẹ́ ẹ fi ayé bẹ̀ mí wọ̀n ní gbọ́. orí ẹ̀ ò pé gbogbo oúnjẹ tó kúkú sè ọkọ ò jẹ́. ẹ sọ ọmọ ẹ lọ sọ fún lójú tẹ wáyé ní wá ṣe. kóró wẹ́lò kóyìn má kùn. orí ẹ ti bàjẹ́ dànù èmi ni wọ́n sọ̀rọ̀ sí pé mi jókòó káàkiri lórí tàbí èṣù kò ní yẹ. kò ní dáa fún ọ náà. yẹ́mi ló wọ́n sọ̀rọ̀ sí lẹ́nu ẹ. ìwọ àti ta ni ẹ. níwọ. ta ni ẹ. kò sí bó ṣe máa wù kò rí kò sí bó ṣe máa wù kò rí oríta tó sọ pé mò ń jókòó sí bí èṣù yìí oríta iná ni máa ti gbẹ́bọ fún èṣù ó ní lọ́kọ̀ nílùú ní community tá a wà yìí. lẹ́nu ẹ olóṣì irú ẹ náà sọ bó ṣe ní mò ń jókòó káàkiri sóríta yẹn mo máa gbẹ́bọ nítorí ẹ ẹ̀wọ̀n ìyá mi òṣòro mọ̀nìjà wọ́n máa gbẹ́bọ ẹ ó ní mari èmi ni mo sọ wẹnu sún ẹ onídìí gbélera wọn olóṣì borí ju ejú ewèrè èmi ni wọ́n bá wí wàá ríro wò elétè mọ̀mọ́ rí mọ̀mọ́ etí ẹ̀ bí ópùnà tó fi ń ṣí ọtí òpònú òṣì. ọ̀nkú. ẹ pẹ̀lẹ́ o. ẹ ra sà ẹ jọ ọ̀nkú mo lọ sílé bàbá Awópégbà. ilé Awópégbà. bẹ́ẹ̀ni. lẹ́kàn pé bẹ́ẹ̀ ilé Awópégbà jìnnà síbí o mi màá tó júwe fún yín ó jìnnà síbí o ọ̀nà ẹ̀ jìn o tẹ́ ẹ bá ti lọ straight báyìí ẹ máa lọ kẹ́ ẹ máa béèrè ilé Awópégbà lọ. níwọ. ọ̀nkú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá mi júwe dáadáa. ẹ wá mo ti sọ fún yín tẹ́mi lè ṣe ni mo ti ṣe o ẹ wò tẹ́ ẹ bá ti lọ straight báyìí tẹ́ ẹ bá ti street tẹ́ ń gbà lọ yìí tẹ́ ẹ bá ti kanlẹ̀ gbẹ̀ ẹ yà sí left. Okay, tẹ́ bá ti yà sí left ẹ yà sí right tẹ́ bá ti yà sí right ẹ tún yà sí left tẹ́ bá ti yà sí left ẹ tún yà sí right ẹ wo bí ẹ máa yà ní left mẹ́rin right méjì left mẹ́rin right méjì ẹ mú yẹn sọ́kàn kẹ́dẹ̀ mú sórí tẹ́ bá ti wá dé òpin right kejì yẹn ẹ béèrè ilé bàbá Awópégbà lọ́wọ́ anybody. ọ̀nkú ẹ jọ̀ọ́ ẹ wá ẹ jọ̀ọ́. kémi wá ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ obìnrin ni yín bó pẹ́ bóyá irú yín náà ni màá gbé sílẹ̀ kémi wá kò dá o àrífín ni o kí n wá láti wá ṣe kiri kí n bá júwèé lé bàbá Awópégbà irú yín náà ló kọjá bíi wèrè tó ń sọ pé èmi ń jókòó sórí ìta ikọ̀ ń gbẹ́bọ̀ fẹ́mi wàá ríran wò ẹ̀kọ́ náà ni ẹ̀kọ́ náà máa ṣe àtòfúnlójú máa dẹ̀ tépolé lórí. ọ̀nkú ẹ jọ̀ọ́ ní amount tẹ́ bá fẹ́ máa fún yín. mo tún mọ̀ pé aṣọ tẹ́ ẹ̀ wọ̀ dé half tẹ́ ẹ̀ fi ìtókù lẹ̀ lé abẹ́ gbàgbé sọ́dọ̀ télọ̀ mo tún mọ̀ pé gbéraga ló ṣẹ́kù bẹ́ẹ̀ èlò lẹ́fẹ́ fún mi ìjókòó tí mo jókòó ẹ̀ rí bíi pé àròbí pani mi àbí kílẹ̀ tíra láti sọ fún mi. rárá ọ̀nkú mi sọ pé bí ń pa yín. èlò lẹ́ní. ó dáa èlò lẹ rò pé mo lè fún yín. bẹ́ẹ̀ ṣe wà ẹ lè fún mi ní 8,000 ni abẹ́ lè fún mi ní 10k kẹ́yìn lè fún mi ní 10k. ok máa fún yín 20,000 ẹ wá mú mi lọ́bẹ̀. ẹ wo bàbá iyekíye tó bá máa ná mi ò kọ̀ ẹ ṣáà gbà mí ni ẹ wo ìyà ń jẹ mí o àwọn ìyà kan wà tó máa ń jẹ obìnrin tó ju pé à ń fún lówó àbí à ń ra mọ́tò fún àbá ń kọ́lé fún ìyà yẹn ló ń jẹ mí báyìí tí ò dẹ̀ yẹ kó máa jẹ mí rárá. ṣé kìí ṣe pé ọkọ rẹ ń fi oorun dùn? ẹ wo bàbá ó fẹ́ máa fara jọ bẹ́ẹ̀ ẹ wo bí mo ṣe wà yìí tọkọ mi bàbá mi lájọṣepọ̀ ọ̀sẹ̀ bóróbìnrin 10 àtòtọ́nù lórí wọn báyìí èyí náà ṣe ṣé ẹ ṣàfiṣe àbí wọ́n fẹ́ kàn lóògùn ni? ẹ wo bóyá àfiṣe ni o bóyá wọ́n fi nǹkan kan ni ìyẹn ni ò wá yé mi báyìí ìmọ̀ bí tọkùnrin ti ń lójú kòkòrò báyìí rí. kéèyàn lóbìnrin tó rí mùgbẹ̀mùgbẹ̀ báyìí kó máa forun dùn. bàbá Awópégbà olórí burúkú dẹ̀ ni wọ́n kò sẹ́ni tí wọn ò lè fẹ̀yìn ẹ̀ balẹ̀ kò sì bọ́mọ̀ ṣe kéré tó tí wọn ò lè dá dùbúlẹ̀ kí wọ́n dẹ̀ ṣí sókè báyìí kó di la. ṣé pé irú obìnrin náà ó lè máa wá ṣerú nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá Awópégbà? mi ní kárí ẹ̀
má fetí mi gbọ́ báyìí tí bá fojú mi rí ló máa dáa jù kí n wo bí bàbá wo pé bó ṣe ń kó fún un wíìrì ni wúmọ̀ ìpàdé wo. Kí ló wá fẹ́ ká ṣe fọ́kọ ẹ báyìí o? Bàbá mo ń wò pé bóyá ká dá jókòó. Ká yà láàárọ̀. Ó ti o. Wèrè ńkọ́? Mi lè bá wèrè gbé sá. Lè bá wèrè gbé. Oògùn kan tó wá wà lọ́wọ́ mi tí mo rò pé a lè fi gbá ọkọ rẹ̀ ń di tí ó fi jókòó jẹ́ yóò pàwọ́ náà lára díẹ̀ o fún bí oṣù bíi mélòó kan bíi méjì mẹ́ta kan ká gba nǹkan ọmọkùnrin rẹ̀ ká pa á mọ́ àbí ṣé o nífẹ̀ẹ́ sí ká pa á mọ́ fúngbà díẹ̀ náà ni tí ó bá rí obìnrin kankan gorí ẹ̀ mọ́ ti kọ̀ tán ni. Méjì mẹ́ta má ṣe ṣèbí méjì títí oṣù méjì mẹ́ta. Mẹ́ta oṣù méjì mẹ́ta má ṣe parí ìyẹn dàsà. tàbí kákan fi kọ́ lẹ́kọ̀ọ́ náà ni. Kò sí wàhálà. Farabalẹ̀ kò sí wàhálà kò sí wàhálà. Wo tí n bá fún ọ ní nǹkan tó bá fi lè gbé jẹ tọkàn láwọn wo tó o ti rẹ́ ẹ̀fọ́ tó wọnú omi gbóná rí bẹ̀tẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ fún ọ yóò rẹ ọkọ rẹ bẹ̀tẹ̀ ni kò sí tọ́bẹ̀ fọwọ́ kan obìnrin báyìí bẹ̀tẹ̀ ni bóbi bá fọwọ́ kan báyìí bẹ̀tẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún. Inú mi ń dùn kò sí lùmọ̀dẹ̀ ń jó. ń bọ̀. Nikiri ifadi gbogla ifadi gbogla ifadi pọngla asidi pọngla gbogbo pọngla ni wọ́n ti látọ̀ kò sí kankan bẹ́ẹ̀ mọ́ ó ti sọ yín di kòrò fún arábìnrin tó dúró yìí wọ́n ti fà lọ́dọ̀ àwọn pé gbà kò sí kankan bẹ́ẹ̀ mọ́ kẹsẹ báyìí gan bóyá wọ́n máa bọlẹ̀ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ tó kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ tó ló ṣe lè fún mi tó kí ni mo ṣe fún ẹ hospital tí mo lọ tó ìwọ ló tún introduce mi sí doctor yẹn tí o bá mọ iye disgrace tí mo ti fi ọwọ́ fà tí o bá mọ iye ladies tí a ti kò ṣe sí mi more than 47 ladies ni mo ti try ara mi tí o work tó tí o work. Ajao. What's that? 47. Yes. Ajao láàrin 3 months. So ìwọ ló ti mi. Obìnrin 47 Ajao. Kí ló dé kí ló lè tó bẹ́ẹ̀? Tí kò bá tiẹ̀ gbéra mọ́ṣẹ́ orí 47 ló wá lọ. Ó wá bà tètè káàkiri kí ló dé tà ní tiẹ̀? Kí ló dé tà ní tiẹ̀ pa? Ó dẹ̀ ń bà tètè kiri lọ́nà 47. Is that why? Ṣé ẹ lọ wá ní kẹ́ báyé wọn jẹ́? Ṣé ẹ lọ ní kẹ́ báyé wọn jẹ́? Stop it! You stop that! Don't! Ọmọ mi dáadáa! I gave you just 7 minutes láti pàkẹ́ ẹ̀rọ kọ́nu lẹ́yìn. If not, máa pa ẹ́, máa pa ìyá ẹ̀, máa pa àbúrò ẹ̀, máa dáná sun lẹ́yìn, máa make sure pé o ò ní generation kankan mọ́. Ọgbọ́n tí mo sọ fún ẹ. Now move! Tó! Ọ̀gá abẹ́mìlẹ̀ nà bọ́ sí ẹjọ́ ọ̀gá ẹjọ́ ẹ má fọ̀mù lábẹ́ ẹjọ́ ọ̀gá ẹ má fọ̀mù lábẹ́ ayé mi ti bẹ́ẹ̀ kí oníkẹ́gbà wọ́n ní kẹ́gbà ẹ wò ọ̀gá ẹ wò mo mọ̀ ọ̀dọ̀ bàbá wọ́n kẹ́gbà ó mọ̀ bẹ́ẹ̀. Àfikẹ́ ẹ̀dẹ̀ máa dá jókòó báyìí o. Ẹ̀wò kílẹ̀ yìí tún wá kílẹ̀ yìí wá ẹ̀wò wọ́n wà bí náà o wọ́n wà bí ẹ lọ jókòó síta bàbá ti dá wà lóhùn wọ́n dẹ̀ láwọn padà bọ̀ tó bá padà jáde ẹ̀yẹn táwọn bá kú òbí tán ìyà wọlé kílẹ̀ yìí wá sí. Mo wá rí bàbá sá àwọn gangan ni dáàdì mi èmi ni Ráfá tó fi ń pè wọ́n ní bàbá Ráfá. Are you sure pé ìwọ ni Ráfá? Bẹ́ẹ̀ni. Ìwọ ni Ráfá bàbá ìlú bí ẹ. Well, Yorùbá sọ pé inú kòkò dúdú lẹ̀kọ̀ funfun ti jáde so babaláwo ló bí wọ. Yes sir. That's nice. Thank you.
wá lọ sọ fún bàbá ẹ sójà ti dúró. Owó sójà sọ fún ọjẹ pé kó wá. Ẹ sá òfin ó dàbí kẹ́ gbére fi mo ti dúró gbére gbére ẹ̀ ń tẹ̀mí rí òun fi ẹ má mi ò fi mọ́ mi fi mọ́. Ẹrù ọkọ yẹn lẹ́fọ̀ọ́. Káàbọ̀ wọ́n ti kí. Iná gorí iná fojú tótó òun rèé o. Ó ń sẹ́ náà ní bẹ́tù kó má jẹ bá a bá bẹ́ tí ọ̀gẹ̀dẹ̀ lóòrọ̀ kó tó dalẹ̀ ayé ọ̀nà gbọ̀n títún ńgbà. Ẹ̀mú. Kòkòrò lẹ́nu rárá ni. Ṣebí drinks ló wà ńbẹ̀. Díríǹkì bíi bó díríǹkì kọ́. Àwọn nǹkan tá a papọ̀ mọ́ nǹkan tó mú un. Kòròkè bí drinks tó ṣe lẹ́nu mi. Ṣókù. Ok, ó ti dà bẹ́ẹ̀ ó ti dà bẹ́ẹ̀. Ẹ wo bí gbogbo nǹkan tẹ́ ẹ bá gbé fún wọn tó ṣe pàtàkì sẹ́mi jùlọ kó ṣiṣẹ́ tí ó bá ṣiṣẹ́ tó bá fọwọ́ ta yín lórí lásán báyìí ó bá dàbẹ̀ nípa gbà yín lámà lórí ni o kí ó ṣẹlẹ̀. Ayé yìí ti bàjẹ́ sà tí yìí ti bàjẹ́ wọ́n máa dìbò ní kí ló ṣe sójà àwọn ìdí ṣe sóbù tó. Ẹ̀sà ó dàbí ni pé ejò wà lábí aṣọ ó wá fẹ́ máa rú jáde bí kò fẹ́ ṣán kan. Ó fẹ́ jáde by all means. Ẹ má jò jáde. Ó fẹ́ jáde by force. force. Ẹ má jò jáde. Ẹ kípẹ̀ ẹ ṣe bí ọkùnrin ẹ kúnra mọ́ra. Ẹ bò. Bàbá Ráfá èèyàn nìyí ó ti tó bí oṣù bíi mẹ́ta tán ti sọ tí kìíní ti gbérí mọ́ ẹ ti wà ṣe ó wá rú jáde ẹ wò èèyàn gidi nìyí. Kò gbọ́dọ̀ má gbèrí èmi wọn lẹ́ni ọmọ àti dé olúlẹ̀gùn náà ni ọmọ àti olè èmi máa ń bọ́ bó ṣe lọ èmi náà mo tún dá padà. ẹ wò ẹ mọ̀ṣẹ́ ẹni kó ti daṣọ bò ọlọ́wọ́ lórí burúkú ní kìíní ìsọjà ẹ wò mí nífẹ̀ẹ́ kọ́ lọ délé ó lọ dàbí pé gbogbo nǹkan tẹ́ ṣe ó lọ dàbí sàkàmàjẹ. Sàkàmàjẹ bò sàkàmàjẹ ara. Ẹ jọ Ráfá ńkọ́. Ráfá. Mo fẹ́ kán tẹ̀sí ẹ̀ wò ń bí kán tó lọ. Sọ ọmọ nǹkan tó ń sọ. Tẹ̀sí bíi bò lọ ara Ráfá. Ráfá jọ ipò ọmọdé ni kò mọ nǹkan kan wá ní kí wọ́n tẹ̀sí kan. Ilé ìsọ yóò yẹ kẹ́ ẹ lọ́mọ tó máa tẹ̀sí iṣẹ́ wò lára ẹ̀ ó yẹ kẹ́ ẹ lọ́mọ tó máa tẹ̀sí iṣẹ́ wò. Ó yẹ kẹ́ ẹ lọ́mọ. Bàbá ṣe fẹ́ gbọ́ gadroom ló máa sùn lálẹ́. Gadroom. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kí mo ṣe. Gadroom ló máa sùn. Irú yín ilẹ̀ máa ń jẹ́ kó bú àwọn babaláwo. Téèyàn bá gbéṣẹ́ wá sọ́dọ̀ ẹ wà á wádìí ṣé kí n ṣe àbí kí n má ṣe kí lẹ̀ṣẹ̀ tẹ́ni yẹn ṣe wọ́n wá parọ́ mọ́ ni. Kó tó di wípé ẹ mú nǹkan ọmọkùnrin wọn. Ó dẹ̀ farabalẹ̀ ó dẹ̀ báyé mi jẹ́. Lóde ojú mẹ́ta sẹ́yìn. Màá tiẹ̀ mọ́lé títí dìgbà tí màá wo nǹkan tí màá ṣe lórí ọ̀rọ̀ yìí. But I insist mo láti test kìíní. That's all. Èmi náà fara mọ́ yẹn lóòótọ́ ẹ̀yin lẹ mú kìíní ẹ̀yin lè dá padà òun lóyìn bínú yìí ó rí bọ́gà yẹn ṣe bọ́gà ṣe ń jó lórí ìjókòó tó ń gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ òun nìyẹn kìíní yẹn ló ń dà wọ́n láàmú àmọ́ wọ́n láwọn insist àwọn fẹ́ test ẹ̀ ó yẹ kẹ́ ẹ lọ́mọ tó máa test kan wo lára ẹ̀. Ó yẹ ọmọ ohun tí ọmọdé Ráfá ọmọdé yìí wo Ráfá ọmọdé ni kò yẹ mọ kankan. Tí Ráfá bá gbọ́mọdé ẹja wẹ́ lómi o. Wá. Daddy. Ráfá rè ọmọdé. Wá ayé ìtẹ́jì. Kò yẹ mọkùnrin. Daddy, kí lẹ sọ yìí? Ọlọ́run jẹ́ kí mi rí rí, Ọlọ́run jẹ́ kí mi rí rí. Má ì tí mọkùnrin by this time. Àná ètí ìmọkùnrin. Ó ti mọkùnrin. Wú bàbá gbọ́n lọ mọ́ràn. Ṣùgbọ́n Mo ti dákẹ́. kí ni mo sọ? Mo ti dákẹ́. Ráfá look at me. Bàbá ẹ̀ ló fi oògùn báyé mi jẹ. Bàbá ẹ̀ náà ló tún ṣe oògùn ayé mi fi dá. And I have to test it here and now. Èrè iṣẹ́ bàbá ẹ̀ ló fẹ́ jẹ́. Àtàtí 12 ládùúgbò ní bàbá ẹ̀ ti tẹ̀sí kan wò lára ẹ̀. Ṣé bí ló ti fi àbíbí? Ṣé bẹ́ẹ̀ mọ Saamu? Alájọ bẹ́ẹ̀ ni. Mo bá wo ewúrẹ́ kó jíire lóko ilé o, tó bá wa rẹ̀ sà kó jíire ní sàárẹ̀ bọ́kọ̀ wa. Ọkọ ẹbí ti báwo gan? Kí ló ń sọ gan? Ọkọ mi. Ọkọ yín bíi ti báwo? Àbọ̀kọ tèmi. Ó dàbí pé ọ̀rẹ́ yín méjì ti dàrú. Láyé
má sọ pé orí mi dàrú. ó ti wá lẹ́wà gan ṣáà lè máa rúnra. lọ́yọ̀ Sàámú wá fún ẹ̀pù ní Sàámú. màá fẹ́yàwó tó tó 200 ọlọ́run yòró mo dẹ̀ mi láyé Solomoni ni kí ló ṣe. mo ṣe white rice mo ṣe ẹ̀fọ́ àti ẹ̀bà mo wá ṣe fried rice pẹ̀lú. èmi ló ṣe plaid rice fún. ó ti gòkè gógóró olúwa ló fẹ́ wá. ó ti gòkè gógóró. ẹ máa ra gbogbo ẹbí ẹ pa mo lọ́wọ́ bọ̀ lọ́ọ̀gùn. owó àtòògùn tó fún mi má gbà lọ́wọ́ mi ohun tó dẹ̀ fún mi tí mo fi ń ṣọkọ àwọn ọmọge má gbà lọ́wọ́ mi ọlọ́wọ́. kẹ́ ẹ fi ayé bẹ̀ mí wọ̀n ní gbọ́. orí ẹ̀ ò pé gbogbo oúnjẹ tó kúkú sè ọkọ ò jẹ́. bẹ́ẹ̀ sọ ẹ lọ sọ fún lójú tó wáyé ní wá ṣe. kóró wẹ́lò kóyìn má kùn. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé lóṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Saamu o. Má gbó owó mi bó pẹ́. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó. Yẹ kó rówó wọn gbà wọn ló fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Saamu máa gbó. Saamu ALAJO. Fún wọn lówó wọn Saamu ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Máa gbó owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pojó ojó ló.